clear èyí wọ̀n kan ọ̀nà pé mo wá lọ́rọ̀ tó pọ̀ ló ṣẹlẹ̀ ẹni àwí náà orí ilé tọ́lọ́wọ́ bá ní káwọn alùsùnnà wá sí tí kéde rẹ̀ jáde ní wọ́n sẹ́yìn látẹnu àwọn fadilatu Sheikh al-Fadil Dr. Fadil Nuruddin al-Imam ọwá sọ̀rọ̀ lórí yìí náà wọ́n ní àwọn gbọ́ pàwọn kan ní ilé kí ó ti dọ̀fẹ́ kí tá ti bá yà wọ́n kí ní jẹ́ ó ló ń gbọ́ pàwọn kan ní ilé kí ó ti dọ̀fẹ́ àwọn tó gbọ́ kí tíra náà ti dọ̀fẹ́ pé àwọn wárí tí gbogbo èèyàn ń gbé kún wọn ká wọlé pé ha pé kí ni èmi ti ń retí kí ni wà tí babalé mi ó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èmi ti ń retí àmọ́ pé èmi ti mọ̀ pé nínú gbogbo èèyàn ti ń dùn kò ní dùn mẹ́yìn wọ́n ní ẹ bá wọ́n ó láwọn tíra tí wọ́n ti lò mọ́ nílùú tí wọ́n ti fẹ́ kó wá ìlú wo náà sọ fún ọ̀pọ̀ ti fẹ́ kó wá ẹwù kíta ẹwù lára ìlú wo náà sọ fún ọ pé wọ́n ti fẹ́ kó wá àwọn tíra tí wọ́n lò mọ́ wọ́n ti wá lò mọ́ ìwọ́n ti rí tíra tó fẹ́ mọ́ fún àwọn èèyàn ni wọ́n máa dìrọ̀ ọ̀kà bí tíra tó fẹ́ fáwọn èèyàn yẹn kí wọ́n fẹ́ kó wá láti nìkan níbò lọ ti mọ̀ ìwọ wa mọ̀ pé amọ̀lẹ́ mọ́ kó wá láti nìkan ọ̀rọ̀ bí tíra táwọn sọ ní bóyá ọjà kárùn ni wọ́n ti mọ̀ lọ rírà tí wọ́n náà ti mọ́ lọ ríra tíra tí ẹ náà tí gbogbo àti tí gbá àtàrà lẹ́kọ́ ibi tó ti bá kó wá nù ó náà mélòó bá ń jọmọ́ ọ̀nà méjì ìwọ́n mọ̀ wà máa dìrọ̀ ọ̀kà kí bí àwọn tíra tọ́ sí tíra mọ̀ kọ́rọ̀ tí wọ́n mọ̀ ló lékè ó ní kò ní ìdíkẹ́sẹ̀ mọ́ kó wá láti ìlú kankan àbó nídìí ní jọmọ́ ìwọ́n ò sí rò pé a máa lè mọ́ fẹ́ kan máa píríntì ẹ̀ ní Nàìjíríà àbí ò sí píríntì Nàìjíríà sọ rí pé nǹkan sí ọ orí tí kì í tábọ̀ láàrin lára àwọn tíra tí wọ́n lò mọ́ ìlú kan ó náà fẹ́ ṣe kí ni àwọn tíra ìwò náà lò mọ́ ìlú wo náà ti lò mọ́ tàlàyé rẹ̀ tó bá yẹ kí tó fẹ́ sọ ní pé àwọn ìjọba kan wọ́n tó ti ń tún àwọn tíra àwọn kan ṣe wọ́n tún tẹ̀ wọ́n tún gbé wá wọ́n hàn kọ̀ndẹ́mù àwọn tíra tó fẹ́ sọ náà ọmọ táwọn kan ṣe ìjọba ní kíní kan sí pé ayé ti ń lajú gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká tún gbé wá níbi lẹ́vù ọ̀nà mustawa academy ṣe ń lọ láyé kájẹ́ kó mọ́ lọ bẹ́ẹ̀ àwọn lè máa agree pẹ̀lú ìlànà gbogbo ọ̀nà but kò sí tó kèmí pẹ̀lú lùkàn tí ẹ̀ sí bẹ́ẹ̀ àbí lùkàn sí kí ni kò sí bẹ́ẹ̀ but bóò ni wọ́n ṣe mọ̀ páwọn tíra kan fẹ́ lò yẹn òun làwọn tíra kan fẹ́ kọ́ wa bóò ni wọ́n ṣe mọ̀ ọ̀gbọ́ because ilé kí ó tó ti exist ní kò ẹ̀ṣẹ̀ mọ́ bẹ̀rẹ̀ so wọ́n ti ní mú kọ́rọ̀rù láwọn ilé kí ó yẹn tẹ́lẹ̀ ayé ẹ̀kọ́ ni so tó bá yẹ pé nǹkan dáadáa lọ fẹ́ sọ ni ìgbà tí lè kí ó yẹn ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó ká pé tíra tán ló lè kí ó yẹn o tíra tán ló lè kí ó yẹn o but ìgbà tó pọ́ kó dọ̀ fẹ́ pé orí ní lámọ́ làwọn kì í ṣe ọwọ́ sáré gbà pé wọ́n fẹ́ kó wọlé bó náà ti fẹ́ kó wọlé èyí tá ń lò tẹ́lẹ̀ tí wọ́n ń kó wọlé ni àbáwọn mọ́ lọ rí ìrà fún ara wọn àbọ̀ ń tà fún wọn ló lè kéwù àbí wọ́n ti rí náà ni ó bá tún ní mọ́túnù lákúdọ̀ rí mọ́túnù làṣìmáwí ìwọ́n mọ́túnù ìzíyà mọ́túnù rìsálà ìwọ́n sì mọ̀ pé wọ́n ló mọ́túnù rìsálà ìwọ́n sì mọ̀ inú tí ó wáyé kálùkù sọ wá rí báyé ní tíra dọ̀fẹ́ ọ̀ ilé kí ó tán ti ń sọ tíra dọ̀fẹ́ àwọn àlùfáà wà tán sọ tíra dọ̀fẹ́ mọ́túnù rìsálà tẹ́yìn yìí wí gangan mùkọ́dímọ̀ rẹ̀ ta ka ọ̀rọ̀ díẹ̀ nínú ẹ̀yìn sí àwọn wa tó ṣiṣẹ́ kan lórí gẹ́gẹ́ bí akadẹ́mí àwọn afẹ́ lò pé ẹja àti ẹ̀kọ́ kọfí tíra yìí bẹ̀rẹ̀ kí ó fáwọn kéékèèké ṣe ní mọ́túrù rìsálà nílẹ̀ Yorùbá sánáwì láti mọ́ lò àwọn adéọ́dà ẹja ọlọ́kọ́ mú kọ́ dímọ̀ rẹ̀ náà àwọn ọmọ kéékèèké tí ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin àwọn ọmọ nọ́sírì kejì nkankan àwọn amútíra yìí àwọn afọ wẹ́wẹ́ àwọn aṣe tó yẹ pé ìwọ́gbọ̀n onímọ̀ kí mọ́túrù mọ̀kọ́dímọ̀ mọ́túrù rìsálà lọ́nkà àwọn afọ wẹ́wẹ́ lórí pé àwọn nọ́mbà yìí sọ́ọ́rí ọdí bó ṣe ń ká yìí nísì máa wọ́n náà jẹ́ bí kí ní ìjọ́lẹ̀ sọ́ọ́rí báàbù máa tantiqu bihi al-alsina wa ta'taqidu al-af'ida min wajibi al-umuri ad-diyanat kúnlẹ̀ fi ṣe kí ní aláwọ̀ òkè báyìí ọkàn mú 1 alákọ̀ọ́kọ́ ọmọ ní min dhalika 1 al-imanu bil-qalbi 2 wan-nutqu bil-lisan 3 wọ́n lọ ní أن الله واحد أن الله واحد نبع مين لا إله غيره ولا شبيه له
wala nadhira la àwọn ọmọ kéékèèké ò lè mọ̀ ha ó lè jẹ́ pé lónìí nítorí ọmọdé wọn wà lé ní pé wala shabiha la wala shabiha la wala shabiha la wala in tí ó ha lé ní nìyẹn tó bá tún dọ̀la yóò tún ha wala nadhira la wala nadhira la wala nadhira la tó bá tún dọ̀tún la yóò tún ha kí wala waladala wala waladala wala waladala tó bá tún dijọ́ mi yóò tún ha kọ́ wala walidala wala walidala wàlá wàlídàlá tó wá tí níjọ́ mi yóò tó wá di wàlá sahibatala wàlá sharik bí ó ti mọ̀ kọlù tíra yìí mọ́ tí mọ̀ kọ́dí ọmọ tínú rìsáàlá ó làwọn bí ṣe tíra àkídà àti skú àti ilé kéwú gbogbo ẹ̀ náà ti lù níbi ọdún márùn-ún àbí mélòó kan sẹ́yìn before COVID-19 àwọn ọmọ kéékèèké wá ń bí ilé yóò wà nínú wọn há tíra tí ọba yẹ kọ́ lè kà máa ká nípọ̀ báwo wọ́n ti àjàkẹ́lò alìsìnà báwo wọ́n ti tẹ́kọ̀ọ́ bí alìsìnà kí o sókè gbé sókè so àwọn kéèkèé ohun àpífún ogun wọn gbàdá so ẹ̀kẹ́ àwá ní pé ìkànnàwọ́ ìwọlé rántí ẹgbọ́ tọ́wọ́ obìnrin wọn náà níbo la ń lọ wò là ń bọ̀ ní pé má pààrọ̀ fáwọn èèyàn torí pé àti gbogbo ẹjọ́ bá jẹun gbogbo yóò ṣe kí ni ó pàtàkì tán but torí bí formation yẹn ṣe jáde yẹn ó wà overwhelming fún ní kálukú pé sáwọn kíní yìí ni ó wà rí kíní ìṣe ẹja bàjẹ́ ìbàjẹ́ ènìyàn sì ni ó ṣe kíní jama ó dá sí ogun wa lórí ẹlẹ́ẹ̀kejì àdòtòrò fàdé tọ́lọ́wọ́ bá ní ká gbé information yìí jáde tán bá ń wá mọ́lìkì yẹn kí ẹ̀ tó wá fẹ́ràn ìgbọ́mù Málíkì ó sì fẹ́ràn Málíkíyà àwọn kí mo pé ọ ń wá kí ni Málíkì yányán tó tó wá fẹ́ràn Al-Imam Málíkì ó tó wá fẹ́ràn Málíkíyà àwọn ní kí ni àwọn lẹ́ni náà àwọn ní kí ni mo pé àwọn lẹ́ni náà yìí sì fún ọlọ́wà àpójú ìlú pọ̀ awala lẹ́yìn pé wọ́n ti sẹ́yìn lórí tí látà sọ ẹ̀ níjọ́ mọ̀ kí wọ́n tó wá bí mọ́nú àwọn ọmọ wọn tó wá sọ̀kan ní Málíkì Málíkì lọ sọ gbogbo àwa tá a wá mọ́ ń pẹ́ ní oní al-Imam Málíkì àwọn kẹ́ padà wá pè kí láwọn náà máa pè al-Imam Málíkì èèyàn kan fẹ́ràn Málíkì jùlọ èèyàn báwọn lọ tó mọ́ mi lọ́dọọdún wọ́n tó wá ní dáwọ̀rọ̀ kan tó máa ń ṣe tí èèyàn bí 500 participants tí ó wà bẹ́ẹ̀ tá lóbi ọjọ́ márùn-ún kálukú sì jẹun lẹ́ẹ̀mẹ́ta ọjọ́ tí wọ́n lọ́rùn wọ́n mú tí wọ́n lọ́rùn wọ́n gbélé lọ́fẹ̀ẹ́ wọ́n sì padà sílẹ̀ wọ́n tún gba certificate àwọn àfọ́wò sì wá láti lárúbáwá nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lè wá láti Kuwait Saudi Arabia àwọn àfá àti láwọn tó ti wá láti Sudan ní tí wọ́n wà kọ́ àwọn èèyàn tọ́yì àwọn abẹ́ fún dáwọ̀rọ̀ lórúkọ wọ́n tó wá pè ní Dawratul Imam Malik rahimahullahu ta'ala as-sanawiyya dáwọ̀rọ̀ ìtí wáyé ẹ̀kẹ́ni ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje ni ò bá wáyé lọ́dún tó lọ kí àwọn tí ìṣẹ̀lẹ̀ Nàìjíríà fún wọn ṣẹlẹ̀ ẹ̀lọ́yàrá wà ní táǹtọ́ mọ́ pẹ̀tọ́ lóyè ọlọ́mọsí àjọrọ̀ ẹ̀ sàmíjà máa orí inú táwọn tó láwùlẹ̀ ilmi mọ́ tó ló sí Nàìjíríà Dawratu kí mọ́ pé Dawratul Imam Malik wọ́n tó wá ní tíra kan nínú àwọn iṣẹ́ tí wọ́n fi gbóyè jáde wọ́n tó wá ní pàwó ó kọ tíra ọ̀rẹ́ ìmọ̀ bí ọ̀lẹ́ rí ìwọ́n náà wọ́n sọ́ọ̀rì náà abọ́ọ̀rẹ́ ọ̀rí dáadáa òkè ń bọ̀ bẹ́ẹ̀ sí fún ọkọ̀ lórí sọ́ọ̀rì wọ́n sọ́ọ̀rì ìtọ́wò ní pé fatawa ulama il-Malikiyya fatawa àwọn àfáàtà jẹ́ Malikiyya fi taqriri níbi kan fi lọ́lẹ̀ aqidati ahli sunnati wal jama'a aqida àwọn ahli sunnati wal jama'a ta'alif tírà Dr. Fadil bin Nuruddin ibn Nuruddin al-kini al-Imam ọ̀nà wòye tírà táwọn àfáà mọ́ ń sọ̀rọ̀ pẹ̀ lágbàáyé ní tírà tó wòye o ọkàn ní bára lórí tánẹ̀tì sọ́mì tó wà láàrin àwùsátọ̀ àwọn lárúbáwá ọkàn tí ó kọmọ̀ discourse pàtí láyé àmọ́ ìtẹ́sìsì tó mọ̀ ká àwọn báfù ìlmí tó mọ̀ ká àwọn òfin ìlmíyà tó mọ̀ rí tó ikú sí mọ̀ rí fà sí ti láyé fil alam lágbàáyé àwọn aláyé mọ̀ yìí kan wa ayé mọ̀ yìí tọ́lọ̀ bá fún wa ayé ṣe kí mo gbé jẹ́ wọn ayé mọ̀ yìí tọ́lọ̀ bá fún wa tí látọ̀ wọ̀
wọ́n ní ọmọ tó ibá ọjọ́ ìṣòtúmọ̀ rẹ̀ fún wọ́n ní fàtáwà àwọn àfá tán jẹ́ àwọn àfá Málíkìyà gbọ́lẹ̀ kan sí báwọn níbi kan fi àkídà lùsùnà jàmá kan fi ṣe kí ni kan fi lọ́lẹ̀ ó ti yẹ kí n gbé tìrọ̀ nǹkan wá ní ó títóbi rẹ̀ tani òní jẹ́ ọ̀nà tó gbé wá ní títóbi rẹ̀ yóò jù báyìí lọ díẹ̀ ọkì ní dédé tó wọ́n ṣe wọ́n títóbi rẹ̀ abádá sọ́rọ̀ ṣọ́nà ìfẹ́ rẹ̀ yẹn tọ́wà inṣàlá dákùn kẹwàá mọ́ pìrìsẹ́ntì irú àwọn tó rí báyìí bí pé àwọn ni ọ̀tá Málíkìyà ẹ̀dàkùn sí àlè pẹ̀lú àwọn ẹni ìlọ́ta Málíkìyà àbàdàn ẹjá sọ nǹkan míì so ya bẹ́ gbé nǹkan kí nǹkan wọlé ọ̀nà míì ní ẹgbà ọ̀nà tí ra Málíkìyà àtẹ́fẹ́ gbà yìí ẹ̀ lè rọ́nà lọ ẹgbà ọ̀nà míì bí a bá yìí ti lọ gbọ̀nà àwọn Ṣíà àtẹ́fẹ́ gbà wọn ẹni sàn láàrin kíní kan ní máa mú ní pẹ́kọrọ ìfẹ́ gbà tí ra Málíkìyà àwọn ẹlẹ́fẹ́ pẹ́kọrọ ni ẹ̀ forí kásá mẹ́ gbogbo àwọn tá a kí wúlẹ̀ Yorùbá yìí náà wọ́n tún ní wa lórí Málíkìyà ni so yẹ kó rí Málíkìyà parọ́ fún wa nígbà àti sí kọ́ pa Málíkìyà èyàn kò lè hákú lọ́pọ̀lọwà bó sí hákú ni kò sí hákú ọ̀sìn lè bẹ́ẹ̀ náà lè gba lórí pé kọ́lọ̀ jẹ́ kí gbogbo ó gbàgbé tó ní bá ní kílẹ̀ ń wá dájú ní tẹ́ wá dájú ní pé kí gbogbo àwọn èyí sì gba gbogbo kí wútọ́ kẹ́yìn lè máa rí ní parọ́ fáwọn èèyàn aláyà nígbàgbé yóò máa lékún sí ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ sàmì jọ̀wọ́ gbogbo àwọn bá sùn náà lọ́mọdé sàlékún mọ̀ fún wọn gbogbo àwọn bá wà náà bá ṣe dáadáa fún wọn bá fún wọn ní àlékún okun àti agbára jẹun kó lọ́dọ̀ tàwọn eléyìí ó dàbí pé níwọ̀n bá ṣókí ọ̀rọ̀ ní ti clear Aina Allah wa fi sama fi sama yìí tó ń wí ṣe sánmà táwọn yìí níbo lọ ń wí ala al-arsh istawa ala al-kini hadhihi aqidatu an-nabiy sallallahu alayhi wa sallam wa hadhihi aqidatu ashabihi wa hadhihi aqidatu ulama as-sunnah min as-salaf as-salih gbogbo wíkú mi táwọn mi bá wọn